Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Actually mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ wàláì ṣùgbọ́n mo kàn fẹ́ rọ àwọn èèyàn wa tó máa ń gbé information tí wọ́n máa ń sọ̀rọ̀ online. Ṣé rí tí àwa yìí bá sọ̀rọ̀ tí ọlọ́rọ̀ bá gbọ́, number one tó bá mú wa sínú àtúní fi ṣèbínú nítorí pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé àwa sọ tá a múyàn sínú àkùsọ in place pé kí ìlú bàbá wa lè dá ni. Àwọn ọmọ tí wọ́n kó látijọ́ yìí bí bá ṣe ń sọ̀rọ̀ yín sí wọn tí rí lé sí wọn, bọ̀ ìgbà tó mú kan nínú àwọn ọmọ olóṣèlú kò tó 4 days wọ́n rí wọn gbà jáde. Bandit ń kó àwọn ọmọ Nàìjíríà, ẹ̀dẹ̀ ní phone number wọn. Bandit post online, ẹ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe track àwọn tó ń lọ gba àwọn family olóṣèlú Adélabú àbíkáyé kí náà pé bóyá dé dìbò or whatever, ẹ ti gbà wọ́n lẹ̀ o. Àwọn obìnrin ọmọ tí wọ́n máa kó gbé dání, ọmọ yẹn ti kú. Àwọn ọmọ mi nínú àwọn tó kó yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú. Àwọn èèyàn bọ̀ táwọn gbé ní oṣù orí burúkú kí ló dé. Ètò rẹ̀ lèmi ò ṣe ń jáde ní àwọn ọ̀dọ̀ títí bá gbọ́ confirm gbogbo ẹ̀ tẹ́jẹ́ fans mi lẹ́nu. Ẹ wá lọ sọ wípé Bandit béèrè 1 billion. Woman yẹn from the horse's mouth ló fi sọ̀rọ̀ ló fi jáde. Wọn ò sọ̀rọ̀ ṣẹ̀ríà. The only request tí wọ́n request fún ni pé wọ́n fi àwọn ọmọ wọn kàn lẹ̀ káwọn fi wọ́n lẹ̀. Ìjọba wa tó bá di irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ìlú Amẹ́ríkà gangan fúnra wọn máa ń báàgì irú nǹkan bẹ́ẹ̀ yẹn. They are not requesting for money. Ẹ fi nǹkan wálẹ̀ káwọn náà fi nǹkan wálẹ̀ fi yín lẹ̀. Ẹ ṣe fi àwọn ọmọ wọn lẹ̀ kẹ́jẹ́ kọ́ má pa àwọn ẹni ẹlẹ́ni. Ẹ imagine obìnrin tó ń wẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, wọ́n tún máa sùn wọ́n lọ síbi tó máa wẹ̀ ní hòhò náà ṣe máa wẹ̀ lójú wọn. Who knows bóyá wọ́n ti ń bá àwọn woman yẹn sùn. Torí àwọn people yóò ní ọpọlọ kọ̀ọ̀kan tó fi ń rorí. Ẹ wo ọmọ kékeré ọmọ 7 years àbọ̀ ọmọ ọdún mélòó ni wọ́n gbókùtà sí lẹ́yìn wọ́n so àwọn kan ní AI ni it's not AI. Ẹ má ti torí pa ẹ fẹ́ jẹun àbẹ́ ń wá owó lórí Facebook oníkálukú kan máa sọ̀sọ̀kúsọ. Mo ṣe fídíò tí mo sọ̀rọ̀ nípa kí ìjọba, ọ̀rọ̀ tí mo sọ síwájú pé Sunday ẹgbẹ̀rún Sunday kò lè àtáàkì Boko Haram ó nìkan lè gbé lọ sọ fún Sunday Igboho. Bọ́ ẹ̀ sọ níbi tí mo ti ní kí gọ́vnà ó fún wọn ní 4,000 ìbọn. Bọ́ ṣe rí nǹkan kan tó máa ń yà mí lẹ́nu ni pé ẹ̀yin tẹ́ máa ń mú information tẹ́ máa ṣe múlẹ̀ nítorí pé eye service tẹ́ fẹ́ lọ jẹ lọ́dọ̀ Sunday Igboho. Ẹjọ́ torí ọlọ́ èmi ò ṣọ̀rọ̀ sọ o. Sunday ò dẹ̀ lè nà mí o. Ó ti yé yín, èmi náà ò dẹ̀ lè nà. Ìgbòho brọ́dà mi ni. Ọlọ́run ní jẹ́ ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ débi pò náà tọrọ jẹ lọ́wọ́ mi. Bọ̀ ẹ má máa halẹ̀ kẹ́ máa gbọ́ ojú ayé. Èmi bá Ìgbòho sọ̀rọ̀ fúnra mi ló dẹ̀ sọ gbọ̀rọ̀ yìí. Ìpè nǹkan lẹ fẹ́ jáde fún mi. Ẹ lè jáde ẹ mọ̀ pàgò mọ̀ wò ni. Bọ̀ tẹ́ bá jáde lórí nǹkan tí ò tọ́, owó yín àìsàn lè máa fi wò. Owó tẹ́ bá rí èlò ní Facebook fún yín tẹ́ fẹ́ máa bẹni ẹlẹ́ni jẹ́, tẹ́ fẹ́ máa bàyàn jẹ́ fún nǹkan tẹ́ ẹ̀ gbọ́, nǹkan tẹ́ ẹ̀ show off tẹ́ ẹ̀ mọ̀. Àní kí ìjọba lọ gba àwọn ọmọ jáde kọ́ kó wọ́n lé ẹ̀ lọ́rọ̀ ìjọba yẹn sọ ọ̀rọ̀ tèmi lẹ́ ń gbé lọ sọ fún Sunday Igboho. Bọ̀ mi ò lè wá surprise torí ìgbà tí mo pè ó wà attack mi straight ni. Bọ̀ Ọlọ́run fún mi náà mi sùúrù. Mo jẹ́ kó mo ṣàlàyé fún ó padà gẹ́ẹ̀tì mi ọ̀nà wa ní sùúrù. Tó bá yẹ bó ṣe attack mi
straight bí Sunday ṣe attack mi straight èmi pè ìṣọ́ọ̀dù kan tí mo pè fún gan mi ì lè sọ mọ́ kémi náà wá attack Sunday padà àwa di pé ẹ ti ń dúró di pé kí n bọ́ta kémi àti Sunday máa búra online wàhálà ti bá gbogbo online kò ní dá mi lóhùn tó nǹkan bá sọ̀ sí mi online mi ní dá ló máa pè ní bọ́ a máa kọ ọgbọ́n ni a kì í kọ àgọ́ ó jẹ́ tẹni tó bá mú dání o tó bá sọ̀rọ̀ èèyàn fún yàn ẹbí ọlọ́rọ̀ ẹbí pé mo gbọ́ nǹkan báyìí ètò orí ẹ̀ téèyàn bá ti wà tẹ́ bá ń bára yín sọ̀rọ̀ tẹ́ ń pè yàn listen very carefully kẹ́ gbọ́ ọ̀rọ̀ kẹ́ tó máa judge anybody ó ti yé ìgbà tí bandit bẹ̀rẹ̀ sí ní ṣe give away ṣe bá ọmọ Nàìjíríà tó ń kó náà tó ń fi àkáǹtì lẹ̀ sẹ́yìn gbọ́ yẹn ọ̀rọ̀ wa sọ mi wọ́n ṣe give away àwọn ọmọ Nàìjíríà tó ń ju àkáǹtì sílẹ̀ fún àwọn bandit níbi tí ẹlòmíì ti ponú àkáǹtì tó ń jù lẹ̀ gan lè fi trace wọn mọ bí network ṣe ń ṣiṣẹ́ ń sìn ṣùgbọ́n gbogbo bídé mi ń sọ̀rọ̀ sí ni pé kí ìjọba ṣe kíni kí ìjọba dìde kó lọ negotiate pẹ̀lú nǹkan tó ń sọ wọ́n ní kó release àwọn ọmọ àwọn kan ìyẹn ò pọ̀jù tíjọba bá lè release wọn kó release àwọn ọmọ yìí ó ti lé lóṣù kan everyday làwọn èèyàn kú at the end of the day tẹ́ bá máa rí ẹ̀ẹ́rí iye èèyàn tó ń kó ẹ̀ẹ́rí iye èèyàn tó bá jáde ẹni tí wọ́n bí àwọn tó ń bí tí màmá wọn àtòbí wọn wẹ̀ fún láàárọ̀ àbí tó ń wẹ̀ fúnra pọ́n àwọn lọ sí iléèwé láti lọ kọ́ ẹ̀kọ́ tí wọ́n dẹ̀ padà bọ̀ wálé dè ní ọkàn ìjọba wa dẹ̀ balẹ̀ gọ́vnà ẹ̀yin ọba wa òṣèlú ò lè pé nǹkan o àmọ́ ìpẹ́yọ̀ kan tí mo mọ̀ ni pé ẹsẹ̀ mẹ́fà ni o ẹsẹ̀ mẹ́fà péré oní gbogbo a máa lò tá a máa fi lọ ìjọ kan náà dẹ̀ ni kò dẹ́ ń péjọ́ méjì èèyàn ń kú lẹ́ẹ̀mejì o àti rí àwọn tó ti kú láàárọ̀ yìí àti rí àwọn tó máa kú lálẹ́ àti rí ẹni tẹ́lọ̀ ń gbọ́lá fún àti rí ẹni tó ṣorí ilé lẹ́ni àti rí ẹni tó fẹnu kó jábìn kì í má sọ̀dà kejì kí ló wá dé tíjọba wọ̀ lè rìlíìsì àwọn èèyàn yẹn ó fi rìlíìsì àwọn ọlọ́mọ bọ̀ nǹkan tó wá yà mí lẹ́nu pé wọ́n mú ọmọ olóṣèlú ìjọba wọ́n mú wọn jáde lára àwọn táwọn yìí náà ló lọ gbà wọ́n jáde o bọ̀lá ń kẹ́ ẹ pé ààrẹ ní ẹgbẹ̀rún Ìgbòho òdebẹ̀ ló ń lẹ́gbẹ́ fún Ìgbòho ẹjọ́ tó lọ lọ́njọ́ mi ìtẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ mi fún Ìgbòho ẹ̀mí ìṣọ̀pẹ́ sẹ́ndì fídíò èmi ò jí sòrò náà o àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ò ṣọwọ́ mi mò ń jẹ mi ò jí sòrò ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kọ́ọ̀sì ìjà láàrin èmi àti Sunday Ìgbòho láéláé mo náà kan náà tó sọ pé àwọn kan ti ẹ̀ bàjẹ́ wọ́n sọ fún mi pé èmi ń pè ní Sunday Ìgbòho ṣé kí n dọ̀bálẹ̀ fún Sunday ni ọmọ aládìkún làwọn méjèèjì náà a dẹ̀ ní respect ilé wa kó ṣe oṣù mẹ́fà ni mo gbà lọ́wọ́ respect yóò máa fún mi dọ́là ni so tí n bá pè Sunday Ìgbòho mo pè é nìyẹn mo rí Yorùbá ọ̀hún pé ẹ ti máa ń gbàgbé ìjọ́ tí mo pe ọ̀gbẹ́ni Sunday Ìgbòho olóyè Sunday Ìgbòho ìjọ́ tí mo pè é ní bàbá àwọn ọmọ Yorùbá yìí náà lẹ tako mi kí lórí tó rí wa òun pé náà elébi ṣe máa pè é ní bàbá mo ti sọ fún yín pé ẹni tó bá ti jẹ́ aṣíwájú tó ń ṣe nǹkan táwọn àgbà ń ṣe náà ń pè ní bàbá ni òun ṣe tọ́ọ̀gì bọ̀ òdodo ọ̀rọ̀ tí àwa Yorùbá máa ń sọ tí ẹlòmíì kò ń fẹ́ gbọ́ sétí yẹn òun ló máa ń bí èmi nù ẹ lọ gba àwọn ọmọ wa lẹ̀ òtí tó gẹ ẹ gọ́vnà ẹ̀ ń jáde fẹ́lẹ̀ ṣàn ẹ̀ gba ọmọ wa lẹ̀ Aláàfin Ọ̀ọ̀nìrìṣà Aláké Àwùjalẹ̀ níbo ni gbogbo yín wà Olúbàdàn Olúwo Elékòó of Èkó Elékìtì of Èkìtì Onílára of Ọ̀lára gbogbo yín pátápátá níbo lẹ wà